níbẹ̀ tẹ́ ẹ bá lọ káàkiri gbogbo ìlú ṣé bí wọ́n ṣe kí ọ̀sẹ̀ méjì ṣé bẹ́ẹ̀ wọ́n ṣe kí ọ̀sẹ̀ méjì ní gbogbo ìlú yòókù. àwọn tó bá ní í ṣe pẹ̀lú Ìbàdàn àti agbègbè rẹ̀ ń bì ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì yẹn ni wọ́n kí ó ju ọ̀sẹ̀ méjì kí wọ́n tó dá Ìbàdàn kí wọ́n tó bí Lágelú kí wọ́n tó bí bàbá Lágelú ní ọ̀sẹ̀ méjì ti wà kéèké ẹsẹ̀ Lágelú ni wọ́n dá fún ọ̀sẹ̀ méjì fún. ìkan lára àwọn Olúbàdàn ìgbà yẹn tí ò bímọ ọ̀rọ̀ bòmí nínú mò ń bọ̀. ṣé bá wá lọ sílé Èkìtì abẹ́ lọ sílé Ifẹ̀ abẹ́ lọ sọ́ṣogbo abẹ́ lọ sí Oǹdó abẹ́ lọ sọ́wọ́ ṣé ọ̀sẹ̀ méjì ti Ìbàdàn ìníwọ́ báwa ṣe ń kí Ìbàdàn wọn ó ṣe kì í Ifá agbègbè nìyẹn because universal ni Ifá kìí ṣe nǹkan tó dúró lójú kan Ifá agbègbè nìyẹn èsì báwa ṣe mọ́rọ̀ Ọ̀fà lónìí ìkọlọ̀rọ̀ Ọ̀fà rí torí pé àwọn mo fẹ́ jẹun ilé fi lè rí baba aláwo gidi onífá tààràtààrà kọ́kàn jáde kọ́ wa máa wí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lórí social media. If I could remember ní kí lorúkọ ẹ̀ ní ọdún tọ̀lọ́ náà ni tí wọ́n sọ pé kò sí Ifá tó sọ nípa Islam tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn bàbá wa àgbà onífá jáde lábẹ́kúta wọ́n ní Ifá tó sọ nípa Islam wa wọ́n sì dá akọ rẹ̀ ẹni bàtà àfàwà kan náà jáde tí wọ́n ní wọ́n ṣe debate èmi yẹn takò ọ̀rọ̀ ẹ̀sìn ìtọ́ bá wù ọ́ ní kò ṣe mùsùlùmí lè ní Ọlọ́run sọ fún ẹ̀sìn ẹ̀fọ́ ẹ̀sìn tèmi fún tèmi. Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ọ̀nà ní dá lójú ọlọ́nà ọ̀nà tiẹ̀ tó dá lójú ti ẹnu ọ̀nà tèmi náà tó dá lójú tèmi yìí. Má fẹ́ bá àbùkù kan ẹ̀sìn yìí. Tọ́ba mọ̀jọ́ onífá ṣe ọ̀rọ̀ ìṣítí nípa Ifá bọ́ ọba jólógùn bọ́ ọba jọlọ́yà mọ́ ba ẹ̀sìn kan jẹ́ torí bọ́ ọ fẹ́ méèkì owó. Kò sẹ́ni tí wọ́n tu ilé rẹ̀ tí wọ́n ò ní bẹ́lẹ́sìn kan bẹ̀. Èrò èmi tí mò ń sọ̀rọ̀ yìí àtòkèdélẹ̀ ilé wa kò sí Christian kan bẹ̀ kò sólórìṣà kan bẹ̀ mùsùlùmí kọ́wẹ̀ ń gbogbo wa ṣùgbọ́n àwọn bàbá wa kọ́ wa bá a ṣe lé bẹ́lẹ́sìn ní ìgbé lágbo ilé wa wípé ẹ̀ẹ́dẹ̀ bàbá kan ní ibi tí wọ́n gbọ́ òkú sí ní ibi tí wọ́n gbọ́ ya sí ní ibi tí Christian làwọn ilé kò sí nílé wa. Ilé ìwé sì ṣebi tó jìnnà títì gbangba lásà títì lọ́wọ́ àlókè àdúmọ̀tàlà àgbà ìtọ́jú ọmọ sọ bẹ́ẹ̀ torí pé káwa torí ìyún ẹ̀rí ló ní ìtàn káwa torí ìyún oríṣiríṣi kẹwàá bẹ̀rẹ̀ sí máa gbésùmọ̀mí ọ̀rọ̀ ẹ̀ ń gbésùmọ̀mí tọ́tọ̀ àwọn tó mọ̀ mí bó ti sọ̀rọ̀ rí tí àwọn kan sì jáde tí wọ́n mẹ́rin wá mo sì padà wá sọ pé ìta sọ ohun kò rí bẹ́ẹ̀ o àti rẹ́rìí mi o bó ṣe rí nígbà mo rí pẹ́ẹ́lí tẹ́ mú wá fún mi òdodo ọ̀rọ̀ ni sẹ́mi lọ́lọ́run ni àbí mo jẹ́ màláìkà. I always like something tẹ́nìkan bá kóòtù ìwé fún mi pé ẹ lọ wọnú ìwé báyìí ẹ lọ wọnú kinní báyìí inú mi máa ń dùn ni kò sí bí ìwé ìtẹ̀sẹ̀lẹ̀ kéré tó ti ń bá fojú kan yóò bá mi délé ní rà. mo ti jáde rí njọ́ kan mo fẹ́ ra ìwé kan ẹ̀gbọ́n mi ọmọọba ọ̀làrùn kò já wà ní Canada mo ní láti pè wọ́n njọ́ náà ni eléyìí náà mo fẹ́ rà njọ́ náà eléyìí náà mo fẹ́ rà ìjọ yìí náà mo kọ́ fojú dán ní ìwé bàbá wa Àràbà mo náà mo fẹ́ rà njọ́ náà ìwé yẹn gbà mo rà 42,000 naira ni wọ́n kọ sọ́lọ́ mi tí wọ́n mọ̀ tà báyìí 42,000 naira nígbà mo rà bookseller ní Jericho ni mo ti rà nígbà tí ń sì ra ilé ọdún wo mo ti ra ìwé ilé náà Ìjẹ̀bú mo ti lọ rà mo lọ sí Ìjẹ̀bú ni ẹ̀gbọ́n mi Lukman Olújìmí tó wà l'Amẹ́ríkà òun ló sẹ́ndì owó sí ní jọ́nà ìgbà mo wà ní Ìjẹ̀bú pé èmi ti wà lù yín o mo ti wọ bookshop ẹ sanwó òwe tá a fẹ́ rà o 2018 láti ràwé ọjọ́ 12 oṣù keje ọdún 2018 ńlá ràwé ọdún méje ṣé ó ti lé lọ́dún méje báyìí Ìjẹ̀bú láti lọ rà méjì ìnura ìjọ náà ó dàbí kejì máa wà nínú ó máa wà láàrin kan bẹ̀ méjì. Ìwádìí ká tó wá sọ àwọn ìwé tó ṣe wípé à ń píríǹtì ẹ̀ ní rẹpẹtẹ ká tó wá sọ nǹkan wípé ó wà níbi tá a ṣèwé ẹ̀ sí. Ìwádìí ló ní ìtàn tá a bá sọ̀rọ̀ bí ìtàn ṣe rí la ṣe sọ nígbà wọ́n ń sọ̀rọ̀ ìtí ọ̀yọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn
ọba kan ń bẹ lára àwọn ọba wa ni ọba kan wá pè é wá ń sọ fún kábíyèsí náà yìí pé ìwọ gan ipò rẹ ju ipò aláàfin lọ ó ní láíláí ipò òun ò ju ipò aláàfin lọ òun mọ ìtàn òpó ipò ó ju ipò aláàfin lọ ìtẹ́ bá ń tàn òun ò ní tanra o ọ̀pọ̀lọpọ̀ kan ń lọ lábẹ́lé tẹ̀yìn ò mọ̀ ok ní táwọn à ń sọ ni wípé ibo lẹ fẹ́ ká dúró sí ẹ̀ ń kí Ìbàdàn lóríkì oríkì tá ń kí Ìbàdàn sóríkì ire ni àbóríkì ibú torí ọ̀rọ̀ ọ̀sálága lọ́balọ́ba ọ̀sálága lọ́balọ́ba ó kálukú ń jáde ó ń sọ tiẹ̀ èèyàn wá jáde ọwọ́ ní ẹ̀rí o Ìbàdàn àwọn ọmọ pláǹtì Mọdákẹ́kẹ́ sí Ilé Ifẹ̀ láti máa ń kógun ja Ilé Ifẹ̀ ká sì dákẹ́ èyí tí èyí ṣe ti Ìbàdàn mò ń sọ yíyanjú ká tó wá sọ ìlú mi ṣé ó kọ́ ọ̀rẹ́lẹ̀ fún Ìbàdàn nígbà ó ṣòro fún Ifẹ̀ Ìbàdàn ló dá wọn padà Mọdákẹ́kẹ́ lé wọn dànù tí ò sẹ́ni kankan fẹ̀ mọ́. Aláàfin Adélù ọwọ́ aránṣẹ́ sí Báṣọ̀run Ògúnmọ́lá Báṣọ̀run mi onírun wọ̀ gbọ́dọ̀ tú o lọ yanjú aáwọ̀ tí ń bẹ láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Báṣọ̀run Ògúnmọ́lá sì ránṣẹ́ pé ọba Mọdákẹ́kẹ́ ẹ̀bá àgbé baálẹ̀ ńgbà náà baálẹ̀ Mọdákẹ́kẹ́ Ògúnṣúà wá kí ló dé ẹ̀bá sì pé lọ́ba ọba Mọdákẹ́kẹ́ báyìí kásá báyìí káwò ẹjọ́ ogun ẹ̀ lọ́ọ̀lẹ̀ wọ́n sì dá Ifẹ̀ padà ṣé Ìbàdàn tó pláǹtì wọn síbẹ̀ ni ní ìtàn ní tó fa wàhálà láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ ń bẹ ńlá kọ́ọ́lẹ̀ àwọn tó jẹ́ Ifẹ̀ historian fẹ́ kọ́ àwọn tó jẹ́ historian káàkiri Ìbàdàn kọ́ tọ̀yọ́ kọ́ tẹ̀gbá kọ́ tìjẹ̀bú kọ́ tòǹdó kọ́ àwọn òyìnbó kọ́. ọ̀rọ̀ tẹ́fẹ́ wá máa yí nù alẹ́ ẹ lè bà àyàn lórúkọ jẹ́ ni ẹ lè bà àyàn níwà jẹ́ tẹ́ ẹ bá sì ti lè rí ìwà èèyàn bàjẹ́ tí yín lẹ fẹ́ bà tara yín jẹ́ ni èpè kọ́ ìjọ wọn ti lóyún ọmọdé wọn èbí àgbàlagbà ẹ má da ìtàn rú ẹ jẹ́ tó wà straight. Last year early this year ẹ wo bọ́pọ̀lọpọ̀ ṣe pọ́ sórí social media orí TikTok orí kinní kan ṣèbáwa náà la tún dúró yìí. alẹ́ ni Ọlọ́run ń gbé dìde tẹ́ pé kó ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run. Ọlọ́run máa ń pe èèyàn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run tó ń kálukú sí èyí tọ́lọ́ ń pè mí sí ní ìkà yìí ti tọ́jú bọ ìbáyé dá sí ìkankan míì ẹ lérí mi kí n fò sọ́tún kẹ́ ẹ tó rí mi kí n tó bẹ́ sósì ojú ìtàyín ni èyí tọ́jú máa ń jẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ ilẹ̀ Yorùbá. ta ló ti ń pariwo sọ́dún kẹrin ni tí mo ti ń pariwo ìṣọ̀kan àwọn ọba wa ìṣọ̀kan àwọn ọba wa ìṣọ̀kan àwọn ọba wa kò sí tọ́kẹ̀ mi pẹ̀lú ẹnìkan jẹ́ nìkan lọ ẹnìkan ò jẹ́ nìkan lọ ṣùgbọ́n gbàtẹ́ wá lọ gbéwèé jáde ẹni Aláàfin Ọ̀yọ́ nọ́mbà 16 ló wà nínú àkọọ́lẹ̀ ìbò ọjà sẹ́ni nọ́mbà 16 ló wà àní láti nọ́mbà 1 to 15 èwo ni ọ̀sán sákọ́lẹ̀ fúnnu yín. àbà sọ́tà àwọn akẹ́gbẹ́ ní ààrẹ ẹ má sọ̀rọ̀ Aláàfin mọ́ ìsáni má sọ̀rọ̀ Aláàfin nígbà ọ̀rọ̀ bá kan ọ̀rọ̀ ní bá ṣe sọnù níjọ́ mo ti ń sọ̀rọ̀ Ọ̀fẹ́ tí mo ti ń sọ̀rọ̀ Ẹ̀gbá ìjọ mo ti ń sọ yí pé Ifẹ̀ àkọ́kọ́ àárín àwọn Èkìtì ló wà ṣé mo fi pín Èkìtì lápapá ni nígbà mo lọ ọ̀pọ̀lọpọ̀ yán ọmọ ibi tí wọ́n ń pè ní mọ́ba Èkìtì tẹ́ ẹ bá mọ Ọ̀tún Èkìtì tẹ́ ẹ bá mọ Ọ̀tún Èkìtì ẹ mọ̀ pé ìtàn ńlá bá ń bẹ lórí wọn ṣé mo pọ́n panu